Ibuso Kerin, Jesu Pade Iya. Àwa foribale fún Jesu asìyìn ológo, nítorí nípa agbelebu mimo rẹ̀ ló ti fi araye padà. Ìrora ńlá wo ni yóò jẹ́ fún ìyá kan láti rí i pé wọ́n dá ọmọ rẹ̀ lẹ́bi ikú, bí ó tilẹ̀ jẹ́ pé ọmọ náà ló burú jù nínú gbogbo ènìyàn, kí ó sì ti bà ìyá rẹ̀ náà nínú jẹ́ púpọ̀. A dá Màríà lẹ́bi láti rí ọmọ rẹ̀ tí kò jẹ̀bi, tó jẹ́ mímọ́ pàápàá, olùfẹ́ àti Ọlọ́run tí ó di ènìyàn, pẹ̀lú adé ẹ̀gún lórí rẹ̀, àti láti gbọ́ gbogbo ọ̀rọ̀ ẹ̀gàn tí wọ́n ń sọ sí i lára. Pelupelu, a kó ìtiju ńlá bá a. Ìrora ńlá wo ni èyí fún Wundia mímọ́? Ṣùgbọ́n ó fi ọmọ rẹ̀ fún Olorun Baba, ó sì fẹ́ láti pàdánù rẹ̀ ju pé kí ó dá iṣẹ́ ìgbàlà wa dúró lọ. Ǹjẹ́ yóò dára bẹ́ẹ̀, ìwọ ẹlẹ́ṣẹ̀, láti sọ oró irú ọmọ bẹ́ẹ̀ àti ìrora irú ìyá bẹ́ẹ̀ dọ̀tun nípa ẹ̀ṣẹ̀ rẹ bí? Bàbá wa tí ń bẹ ní ọ̀run, ká bọ̀wọ̀ forúkọ rẹ, kí ìjọba rẹ lè ìfẹ́ tẹni ká ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Fún wa lóúnjẹ ọjọ́ wa lónìí. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá. Má fà wá sínú ìdánwò, ṣùgbọ́n gbà wá kúrò nínú ibi. Àmín. Ṣàánú fún wa Olúwa, ṣàánú fún wa. Nípa àánú Ọlọ́run kẹ́mi àwọn olódodo tó ti ṣaláìsí sí mi lálàáfíà. Àmín. Eniyan wo kì yóò sọkún tí ó bá rí ìyà Kristi.